Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí àtúnmú wa òun náà ni èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn olórin fújì, pàápàá jùlọ àwọn tó jẹ́ pé àwọn èèyàn ti ń rò wípé kò lè sí ìfẹ́ láàrin wọn mọ́, pé kò lè sí àjọṣepọ̀ kankan láàrin wọn mọ́. Àwọn tí à ń sọ náà ni bíi Alhaji Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Osupa. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì níbi ètò ayẹyẹ kan tí wọ́n pè ní alẹ́ FUJI Opera, òun náà ni ó tún wá ń fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ o wípé ó dàbí ìgbà pé àlàáfíà àti ìfẹ́ ó ti jọba padà láàrin àwọn olórin fújì yìí. Gẹ́gẹ́ bí ó ṣe jáde àti bí fídíò tó jáde bó ṣe fi hàn, nínú fídíò yẹn la ti rí àwọn àgbààgbà olórin fújì bíi mẹ́rin kan bíi Alhaji Wasiu Alabi Pasuma, King Dr. Saheed Osupa, Paramount King of Fuji, Alhaji Abbas Akande Obesere àti Suleiman Adio Atawewe. Àwọn méjèèjì òun náà ni wọ́n kọrin papọ̀ lórí stéèjì kan pẹ̀lú máikrófóònù kan. Kódà wọ́n kọrin ara wọn. Alhaji Wasiu Alabi Pasuma ó kọrin Saheed Osupa, King Dr. Saheed Osupa òun náà kọrin Alhaji Wasiu Alabi Pasuma, tí wọ́n sì fìfẹ́ àti ayọ̀ tí wọ́n fi hàn síra wọn, táwọn méjèèjì tí wọ́n ń dunnú tí wọ́n ń yọ̀ tó fi mọ́ àwọn yòókù tí wọ́n wà ní orí stéèjì náà. Ètò ṣẹlẹ̀ yìí ló wá ń jẹ́ kí àwọn èèyàn máa fi ìdùnnú àti ayọ̀ wọn hàn wípé ìfẹ́ àti ìṣọ̀kan pẹ̀lú àjọṣepọ̀ ó ti padà sí agboolé fújì, pàápàá jùlọ láàrin àwọn ògbóǹtarìgì olórin fújì méjì, ìyẹn Wasiu Alabi Pasuma àti Saheed Osupa, léyìí tó jẹ́ pé ó ti pẹ́ díẹ̀ tí aáwọ̀ gbẹ́mi sí omi òtó tí ó ti ń wáyé láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n nígbà tí King Dr. Saheed Osupa tó ti ìrìn àjò kan dé sórílẹ̀-èdè Nàìjíríà padà, òun náà ni ó ṣe àbẹ̀wò sí Alhaji Wasiu Alabi Pasuma láti jẹ́ pé kí ìfẹ́ kó padà sáàrin àwọn méjèèjì. Látìgbà náà ni àjọṣepọ̀ ló ti ń wáyé láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n eléyìí tó tún wá ṣẹlẹ̀ níbi àṣálẹ́ FUJI Opera yìí, ó tún wá fi hàn wípé lótìtọ́ o àti lódodo ìfẹ́, ìṣọ̀kan, àjọṣepọ̀ ó ti padà sí agboolé fújì láàrin àwọn olórin méjì yìí, Alhaji Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Osupa. Àdúpẹ́ o, àfògo fọ́lọ́run. Ẹ̀yin tẹ́ wá ń wò wá tẹ́ ń gbọ́ wá, ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí eléyìí tí ó tún ṣẹlẹ̀ láàrin àwọn ògbóǹtarìgì olórin fújì yìí, Wasiu Alabi Pasuma àti Dr. Saheed Osupa. Ẹ fi èrò tiyín, ìwòye tiyín, ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment, á kà á sì gbé yẹ̀wò.